ǹjẹ́ ṣé lóòótọ́ ni wípé kò sí ìfẹ́ rárá láàrin àwọn ẹgbẹ́ òṣèré onítíátà? ìkan lára wọn èyí tí a mọ orúkọ rẹ̀ sí Kelvin Ikeduba ó ti jáde ó ti jẹ́ ká mọ̀ wípé lóòótọ́ kò sí ìfẹ́ láàrin àwọn ẹgbẹ́ òṣèré Nollywood. arákùnrin yìí jẹ́ ká mọ̀ wípé kò sí ìfẹ́ rárá bó ti wulẹ̀ kó mọ. wọ́n ní ìfẹ́ ojú lásán òní gbogbo àwọn ń bára àwọn ṣe. ó ní tó bá ti tó àsìkò tó yẹ káwọn ranra àwọn lọ́wọ́ ó ní kò sí ìrànlọ́wọ́ fẹ́nì kankan èyí tí wọ́n máa ń ṣe láàrin ara wọn. ó ní ṣùgbọ́n tó bá di wípé ká jáde ká ṣe afẹ́fẹ́ yẹ̀yẹ̀ ká parọ́ nǹkan tá à ní ó ní àwọn ẹgbẹ́ yìí ó ní wọ́n gba pò kíní nínú ká ṣe afẹ́fẹ́ yẹ̀yẹ̀ ká sì mọ parọ́ nǹkan tá à ní. ó ní ọ̀pọ̀lọpọ̀ nínú wọn ò tiẹ̀ nílé rárá. ó ní ṣe ni wọ́n ò jáde wọ́n sọ wípé àwọn ṣe é ra lé. àwọn tí ò ní mọ́tò àwọn náà ò jáde wọ́n láwọn ṣe é ra ọkọ̀. wọ́n ní oríṣiríṣi òun là ń rí ìgbésí ayé irọ́ ìgbésí ayé ẹ̀tàn lóríṣiríṣi là ń rí ní orí ayélujára. ó ní eléyìí máa ń fà á ní ọ̀pọ̀lọpọ̀ gbà tí kan nínú wọn bá nílò ìrànlọ́wọ́ tí ò sì sẹ́nì kankan láti dìde ìrànlọ́wọ́ fún wọn. ó nítorí wípé àwọn olólùfẹ́ wọn ò mọ̀ wò wípé àwọn òṣèré yìí wọ́n lówó lọ́wọ́ wípé ṣebí wọ́n ń ra lé ṣebí wọ́n ń ra mọ́tò láì mọ̀ wípé kò sí nǹkan kan. ìdí nìyí tó fi jẹ́ wípé àti ranra wọn lọ́wọ́ láàrin àwọn ẹgbẹ́ òṣèré yìí ó máa ń nira lọ́pọ̀lọpọ̀ torí pé àwọn fúnra ara wọn gan wọn ò tí ì yó débi wípé wọ́n ràn yàn lọ́wọ́. arákùnrin yìí tẹ̀síwájú ó jẹ́ ká mọ̀ wípé ìwà ìgbésí ayé irọ́ ó ti múlẹ̀ láàrin àwọn ẹgbẹ́ òṣèré yìí àti ká bà tẹni ẹlẹ́ni jẹ́ àti ká sọ̀rọ̀ ẹni ẹlẹ́ni lẹ́yìn àti ká mọ̀ wá bá a ṣe ré ni ṣubú ó ní ara wọn ló wà. ó ní ìwà yìí ó kún sí ọwọ́ wọn. Kelvin Ikeduba ó sọ̀rọ̀ yìí jáde lẹ́yìn ìgbà tí Motilọ́lá Akínlámí tó jẹ́ kan lára àwọn eléré orí ìtàgé yìí pé jàǹjàrè síta wípé kí Kúnlé Afọ́ọ̀d kó fòun lọ́rùn kalẹ̀. ó sì pe ìyàwó rẹ̀ Désọ́lá wípé kó mú ọkọ rẹ̀ so ó ní kó di ọkọ rẹ̀ mú tí ò bá fẹ́ kan àbùkù olóròǹbó ó lóun ò fẹ́ ní nǹkan kan bá a ṣe mọ́. bó tilẹ̀ jẹ́ wípé Motilọ́lá yìí àti Kúnlé Afọ́ọ̀d wọ́n ti fìgbà kan jẹ́ olólùfẹ́ méjì tó sì jẹ́ wípé gbogbo ayé ló mọ̀ sí kódà wọn ò fi pamọ́ rárá. ọ̀rọ̀ tá à ń sọ yìí kódà ìyàwó Kúnlé Afọ́ọ̀d ó dá sí i nígbà náà tóun náà jáde tó sì ń ké tatata wípé kí arábìnrin yìí kó fi ọkọ òun kalẹ̀. tá a bá tún gbàgbé ọmọ tí arábìnrin yìí bí àwọn èèyàn gan ń sọ wípé bóyá Kúnlé Afọ́ọ̀d ni arábìnrin yìí tó bímọ náà fún torí pé ọmọ náà òun àti Kúnlé Afọ́ọ̀d ṣe ni wọ́n jọra wọn dáadáa. tá a bá gbàgbé nígbà náà lọ́hùn ọ̀rọ̀ náà ní agbára débi wípé kódà Gistlover ṣe ló máa ń pariwo orúkọ Motilọ́lá ní gbogbo ìgbà tó sì máa ń ké fún un wípé kó fi Kúnlé Afọ́ọ̀d kalẹ̀ fún Désọ́lá pé kò náà kó ṣe kíni kó wọ ọkọ rẹ̀ síwájú. àwọn méjèèjì ìfẹ́ wọn nígbà náà ó ní agbára àwa mọ̀rú tírélà èyí tó gba àárín àwọn méjèèjì kọjá tó fi di wípé wọ́n di ọ̀tá ara wọn. ṣùgbọ́n gẹ́gẹ́ bí nǹkan tí Motilọ́lá èyí tó sọ ó lóun ò fẹ́ bá Kúnlé Afọ́ọ̀d ní nǹkan kan papọ̀ mọ́ ó ní kí oníkálukú ó ní kó máa lọ. ó ní ìdí nìyí tó fi di wípé Kúnlé Afọ́ọ̀d ó di ọ̀tá òun lójijì tó sì bẹ̀rẹ̀ sí ní gbégi dínà gbogbo àwọn tó yẹ kí wọ́n pè òun ṣiṣẹ́. ó ní Kúnlé Afọ́ọ̀d ó sọ fún wọn wípé wọn ò gbọ́dọ̀ pè òun ṣiṣẹ́. ìdí nìyí tí arábìnrin yìí tó fi jáde tó fi pariwo síta wípé kí Kúnlé Afọ́ọ̀d kó fòun lọ́rùn kalẹ̀ kí ìyàwó rẹ̀ náà kó sì mú so. a gbé fídíò arábìnrin náà a gbé jáde ní orí Kilon Trending níbi tí ó ti ń sọ̀rọ̀ nípa Kúnlé Afọ́ọ̀d. ẹ̀yin náà fetí yín gbọ́ nǹkan tí arákùnrin Kelvin Ikeduba èyí tó sọ nípa àwọn ẹgbẹ́ orí ìtàgé. ẹ sì mọ́ gbàgbé gbogbo bá a bá ṣe ń jọ àwọn fídíòs wa ẹ mọ́ bá wa like ẹ mọ́ bá wa comment ẹ mọ́ bá wa share tó bá ṣe ìgbà àkọ́kọ́ ní ètí ẹ̀yin ṣalábàápàdé fídíò wa ẹ mọ́ gbàgbé láti follow page yìí. I dey laugh anytime I hear people say social media na fake life. When I say social media, e dey learn for where Nollywood dey. Nollywood industry, the movie industry, na there the fakest life and the fakest people for this world dey. If you think say I dey one of them, na your opinion, no problem, I accept. When I know dey fit dey help una sef, Nollywood people, entertainers, una sue una sef, na fit dey assist una sef, dey live fake life, dey present una sef wetin una no be. Who tell you say you be celebrity, you wey dey form celebrity? Who tell you say you be celebrity? You don ever enter market, riot start, or traffic start for inside market because of your presence? You wey dey act wey your neighbor no even know whether they act him, they form celeb. See, make I tell you true. You never even be celeb, because of pretty. Mona change una ways. Love no dey Nollywood. One no dey pretend. If you don't like person, let her know say no like am. Una go dey farm people no know una. No, those people who know the farms, they farms us. Martin, if you don't like this video, stop me for road. Backbiters, fair weather friends, throw them.
no be by force to make friends. If na me, Kevin Ikeduba, be your distraction, we know they make you move forward. Throw away me, put me for dustbin. Stay focused, man. The more we you dey, the more we go reason. Everything go work out well.